ṣe ń darapọ̀ mọ́ ẹ̀kọ́ bíbélì èyí tí Diocese Ifẹ̀ Anglican Communion tí wọ́n ṣe agbátẹrù nínú èyí tí a sì ti ń wo ẹ̀kọ́ pàtàkì ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Fún ìjíròrò ti ọjọ́ òní, mo ní apá ọ̀tún mi màmá wa, ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn aráalé. Ọpẹ́ Olúwa ọ̀pá péjú, mo kí wa ní orúkọ Olúwa. Ẹ káàbọ̀ mà. Bákan náà la tún ní lápá kejì bàbá wa táwọn náà máa dárúkọ wọn. Ọmọọba Lawrence Adéwálé, ẹ̀kúlé. A kí yín káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe tí a ti mọ̀ lórí ètò yìí, a kì í gba ẹ̀rọ fóònù bí a ṣe ń bá ètò lọ, ṣùgbọ́n a lè pè wá lẹ́yìn ètò tàbí ká fi wàṣọwọ́sẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0814-719-4733 0814-719-4733. ẹ ṣé bí ẹ ti ń tẹ̀lé ìmọ̀ràn wa. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe la dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò bíi eléyìí láti tún kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Jẹ́ bí a ṣe ń wo ẹ̀kọ́ pàtàkì lákòókò yìí tó ní í ṣe pẹ̀lú ìgbé ayé wa ní ẹnu òwò, lẹ́nu iṣẹ́, gbàdúrà pé kẹ́tùfì tí ń ṣe ìjìnlẹ̀ ọ̀rọ̀ yín hàn wá, ní pàtàkì jùlọ oore ọ̀fẹ́ tá a fi mú wá sí ìṣe lábẹ́ bó ti wù kí ó rí. Bàbá, ẹ fi fún wa o. Àmín. Kẹ́ jẹ́ kó rọrùn fún wa. Àmín. Láti tẹ̀lé ìfẹ́ yín. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àkòrí lẹ́ẹ̀kan sí ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Kókó ẹ̀kọ́ tí a ó máa gbé yẹ̀wò lónìí, òun náà ni a pè ní ẹ má ṣe fẹ́ràn ayé. Ibi kíkà wa, Episteli kíní ti Jòhánù orí ìkejì ẹsẹ̀ 15 sí 17 àti Genesis orí 3 ẹsẹ̀ 6 sí 7. Bàbá, ẹ bá wa wo ibi kíkà àkọ́kọ́. Jòhánù kínní orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 15. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ojú àti ìríra ayé, kì í ṣe ti Baba bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Genesis orí 3 ẹsẹ̀ 6 dé 7. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, àti pé ó sì dára fún ojú, àti igi tí a fẹ́ láti múni gbọ́n, ó mu nínú èso rẹ̀, ó sì jẹ ẹ́, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀, òun sì jẹ. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòhò, wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Èròǹgbà ẹ̀kọ́ ẹ̀ ni láti rán Kìrìsìtẹ́nì létí wípé ó ṣe pàtàkì láti fẹ́ràn Ọlọ́run àti láti bọ̀wọ̀ fún òfin rẹ̀ ju kí a bẹ̀rù ènìyàn tàbí ayé lọ. Ìkejì, láti rán wa létí wípé a gbọ́dọ̀ fi ìwà bí Ọlọ́run hàn nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn ní ọ̀rọ̀ àkọ́sọ, pẹ̀lú àwọn ìṣòro àti ìpèníjà tó dojúkọ Kìrìsìtẹ́nì ní àkókò yìí, pàápàá àwọn tó ń jẹ́wọ́ èyí tó ń jẹyọ láti ìgbàgbọ́ ṣubú
ó ń ṣòro sí i ní lójoojúmọ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Tí a bá wò dáadáa nídìí òwò tàbí ọjà wa, kìrìsìtẹ́nì tí yóò bá jẹ́ olóòótọ́ pọ́nbélé ó ní láti yẹ ara rẹ̀ sọ́tọ̀ kúrò láàrin àwọn ìgbékalẹ̀ tí a fi ń yan ọmọnìkejì lára. Nídìí òwò wa nípa ìgbékalẹ̀ oríṣiríṣi ẹgbẹ́ nínú ọjà. Tí a bá fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọ̀wọ́n, a gbọ́dọ̀ kọ ẹ̀yìn sí nǹkan ti ayé, torí pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá a ní kò sí nínú rẹ̀. Àmọ́ tó ń ṣẹlẹ̀ nínú ibi tí a pè ní ọjà, tí a pè ní ayé, àmọ́ oríṣiríṣi tó ń fara hàn bẹ́ẹ̀, tó sì jẹ́ wípé ó ń pe kìrìsìtẹ́nì níjà lójoojúmọ́, pàápàá lákòókò tá a wà ẹ́, tó ti fẹ́ di pé ọ̀rọ̀ tó ń jáde lára wọn náà ni pé tó o bá lè ṣe jù wọ́n lọ darapọ̀ mọ́ wọn o, tó o bá fẹ́ ráyé gbé òun láti ṣe bí wọ́n ṣe ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ sọ wípé ẹbí nǹkan tó sọ pé tó bá wà ní Róòmù, wọn náà ṣe bí ará Róòmù, ṣe bí Pọ́ọ̀lù náà sọ nígbà mo wà níbì kan mo ṣe báwọn kan, ẹ̀mọ́ àbí nǹkan mo ṣe báwọn kan. Ṣerú ohun tí Pọ́ọ̀lù ń sọ ni pé ká darapọ̀ lòdì sí ìfẹ́ Ọlọ́run, àbí ká rí wípé níbi tá a wà a yàtọ̀ gédégbé torí ewu tó rọ̀ mọ́ ìbárẹ́ ayé tí a pè ní ìṣọ̀tá Ọlọ́run. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìjíròrò àwọn ìbéèrè wa, níbi tí wọ́n ti máa yànnàná àwọn ohun tí a gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ní àkókò yìí. Wọ́n ní ká wo Jòhánù kínní yẹn tá a ti wò lẹ́ẹ̀kan, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún ní pàtó. Wọ́n sì ní ká sọ ohun tó túmọ̀ sí nígbà tá a bá sọ wípé ẹnìkan fẹ́ràn ayé. Ẹ bá mi sáré wo ẹsẹ̀ ọ̀rọ̀ náà méjì yẹn ká wá wò ó pé kí gangan la lè sọ pé ó túmọ̀ sí. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ojú àti ìríra ayé kì í ṣe ti baba bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Bó la ṣe wá lè ṣe sọ̀túnmọ̀ má ṣe fẹ́ràn ayé o? Ìtumọ̀ wípé ènìyàn fẹ́ràn ayé lójú tèmi ó lọ báyìí: ẹni tí ò bá fẹ́ràn Ọlọ́run, tó jẹ́ pé tara rẹ̀ nìkan, a lè sọ pé ẹni yẹn ó fẹ́ràn ayé. Lọ́nà kejì, ẹni tó bá kún fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, tó gbé lérí ju ti ìfẹ́ tó yẹ kó ní sí Ọlọ́run tàbí ọmọnìkejì, a lè sọ pé ẹni yẹn fẹ́ràn ayé. Then ẹni tó tún kún fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ojú, àti ẹni tí ó kún fún ìríra ayé, tá a lè pè ní agbéraga, wípé èmi ni mo wà ń bẹ̀, kò sẹ́lòmíì, tí wọ́n bá rí mi kò tíì sí, àfèmí. Irú èèyàn bẹ́ẹ̀ a lè pè ní ẹni tó fẹ́ràn ayé, aláṣehàn. Ọ̀dà màmá ẹ fẹ́ ṣàfikún, tá a bá sọ pé èèyàn kan fẹ́ràn ayé là ń sọ pa ẹnìyẹn. Tí a bá ní èèyàn fẹ́ràn ayé, ìfẹ́ Kristi ò sí lọ́kàn ẹ̀. Tí ó bá jí láàárọ̀ báyìí, nǹkan táyé ló máa kọ́ rò. Mo fẹ́ di 20, mo fẹ́ di 30. Kó tó sọ̀rọ̀ á ronú aṣọ tó máa wọ̀, ibi tó ń lọ, oúnjẹ tán máa jẹ, gbogbo yẹn ló máa kọ́kọ́ kún. Ọ̀rọ̀ Ọlọ́run ò tiẹ̀ sí, kò láyè fún yẹn rárá. Ẹni tí ò ní àyè fún Ọlọ́run, nítorí pé ẹni tó bá múmú láyà wa ò ní tá a fẹ́ jù. So ẹni tí ó fẹ́ràn ayé lẹni tí kò ráyè fún Ọlọ́run, tífẹ́ Ọlọ́run kò rí bí gbé nínú ọkàn ẹ̀. Nítorí tó ń lépa. Wọ́n ní ẹni tí
ọlọ́run ò ráàyè ìrònú ohun tó wà lọ́kàn tiẹ̀ ayé kò fàyè gbà ti ọlọ́run ní ohun gbogbo tó ń wò ojú ayé ló fi máa wò ó ìṣe báyé ṣe ń ṣe ló ṣe fẹ́ ṣe kò tiẹ̀ ní náání báwo lọ́lọ́run ṣe ní kán ṣe báwo lọ́lọ́run ṣe ṣètò ẹ̀ báwo lọ́lọ́run ṣe gbé kalẹ̀ kò sì yẹn ò kàn án ṣùgbọ́n báwo ni àwọn lágbájá ṣe ṣe tiwọn báwo ni làkàṣègbè ṣe tiwọn báwo ni orílẹ̀-èdè kan ṣe tiwọn ni ó máa lépa irú ẹni bẹ́ẹ̀ lára lè ń sọ pé nani à ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ayé tá a bá sì fẹ́ wò dáradára tá a bá wo ìrere Lúùkù orí ìkẹrin a rí sàn bẹ́ẹ̀ ẹ̀hún tá a tẹ̀ tún lè sọ pé nígbà bá wo ẹsẹ̀ ẹ̀jọ̀ ẹ bá mi wo ẹsẹ̀ ìkarùn-ún bẹ́ẹ̀ ìrere Lúùkù orí ìkẹrin ẹ̀ kàn wo ẹsẹ̀ ìkarùn-ún ní fẹ́rẹ́ jógí ká wò ó. Èṣù sì mú re orí òkè gíga ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn án ní ìṣẹ́jú kan. Èṣù sì wí fún un pé ìwọ ni èmi ó fi gbogbo agbára yìí àti ògo wọn fún gbogbo rẹ̀ ni asá àti fi fún mi ẹnikẹ́ni tí ó bá sì wù mí èmi á fi fún un. Ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀ fún mi gbogbo rẹ̀ ni yóò jẹ́ tirẹ̀. àrí ń bẹ̀ yẹn ògo ayé ohun tá a pè lógo ayé àwọn olóyìnbó wọn á ní glamour wọn á ní splendor gbogbo ohun mèremère ṣàṣàṣàṣàṣàṣà tó gbà wá lọ́kàn jù tí ọlọ́run lọ tó wá lè mú ká wá fíforí balẹ̀ fún sátánì ju ká forí balẹ̀ fún ọlọ́run lọ. mo gbà ládùúrà ọlọ́run á gbà wá lọ́wọ́ ohun tí ń ṣe ìfẹ́ ayé. ìjíròrò kejì wa ní ìlépa ipò àti ọlá ó wọ́pọ̀ láàrin kìrìsìtẹ́nì lónìí. wọ́n ní báwo ni a ṣe lè ṣe àlàyé eléyìí ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tá à ń kọ́ lónìí màmá wa. ìlépa ipò àti ọlá ó wọ́pọ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Kristi lónìí. tá a bá kíyèsí lóde òní ohun tá a fi ṣe ìgbéléwọ̀n fún àwọn èèyàn ó jẹ́ nǹkan tara. kí ni ipò ẹ̀ láàrin ìjọ ṣó o ní kí ni ipò ẹ̀ kí lóye tó jẹ nílùú ṣó o ní pòfẹ́sọ̀ ṣó o ní chairman ṣó o ní sẹ́nétọ̀ kí ni ipò ẹ̀ ṣó o ní ìyálọ́jà kí ni ipò tó a rí pé ohun tá a fi ń ṣe ìgbéléwọ̀n kì í ṣe nǹkan tẹ̀mí mọ́ rárá ni ipò tí èèyàn kó mọ́tò mélòó gan ló ń lò ǹjẹ́ ó tiẹ̀ kọ́lé ǹjẹ́ ó tiẹ̀ skúùlù bo làwọn ọmọ ẹ̀ ń lọ ṣé skúùlù tí gbogbogbò ni àbí skúùlù ìtàn aládàáni gbogbo àwọn tá a fi ń ṣe ìgbéléwọ̀n nìyẹn nítorí pé ohun tá à ń lépa nìyẹn tí a bá wá rí i pé àwọn èèyàn ipò tán wà nìyẹn àwọn là ń bu ọlá fún ẹni tó a bá rí i pé ó fẹ́ràn Ọlọ́run a kà sí yẹpẹrẹ ẹni tó fẹ́ràn Ọlọ́run tó fẹ́ràn láti sin Ọlọ́run òótọ́ òun náà nípò ṣùgbọ́n ìyẹn ò jọ wá lójúmọ́ ìgbéléwọ̀n wa ti yàtọ̀ sí ìgbéléwọ̀n ti Ọlọ́run. ìyẹn lágbo àwọn ọmọlẹ́yìn Kristi pàápàá lágbo àwọn ọmọlẹ́yìn Kristi. bàbá wa. àfikún tí mo ní sí ìbéèrè kejì yẹn ni pé nínú ayé lóde òní pàápàá láàrin ọmọlẹ́yìn Kristi nídìílé Kristẹni àti nínú ìjọ tara ìfẹ́ Ọlọ́run ó ti sọnù a fi ìfẹ́ Ọlọ́run síwájú a tún fi ìgbàlà ọkàn àti ẹ̀gbéyẹ̀wò ṣùgbọ́n irú ipò wo ló ní owó wo ni ṣé ẹni tó bá sà ti gbé owó wá sínú ìjọ tàbí láàrin ìlú tàbí ládùúgbò òun lè yàn ọlọ́lá ẹni tó bá ń kéde ìhìnrere ẹ gba Jésù lólúwa ẹ má rẹ́ ọmọnìkejì jẹ wọn ò tiẹ̀ ní náání ẹ̀ ẹni tó jẹ́ pé ẹ̀wọ̀n á ní old school oríṣiríṣi náà máa sọ nípa ẹ̀ pé Jésù olówó kò wọ àkísà o ṣùgbọ́n aṣọ ńláńláńlá títí dé òun ló fà á gan láyé òde òní tó jẹ́ pé ẹ̀rí ìdílé mìíràn tọ́lọ́run bá fún olórí ibẹ̀ ní ẹ̀bùn bóyá ẹ̀bùn kan nínú oríṣiríṣi ẹ̀bùn tí ó wà nínú Bíbélì tọ́lọ́run ń fi fún yẹn òun náà lọ dájọ́ lẹ̀ òun náà fẹ́ di G.O. overseer di tó náà máa gun mọ́tò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ eléyìí kò jẹ́ kí
ilé ayé gan kó lójútùú mọ́, gbogbo ẹ̀ ti di rúdurùdu. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé kìrìsìtẹ́nì ni ò ní ibi tí wọ́n ti tábìlì ibi tán ti ń gba àdúrà láàárọ̀ àti lálẹ́ mọ́. Wọ́n ní wípé nínú ilé o gẹ́gẹ́ bí ìdílé ká tiẹ̀ kóra jọ ká gbàdúrà láàárọ̀ ká tó jáde ká tó ṣe ohunkóhun, lálẹ́ náà ká tó lọ sùn ó yẹ ká tún gbàdúrà. Tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ ńgbà mìíràn, Ọlọ́run á jiyàn pẹ́pẹ́pẹ́ lóru, o gbọ́dọ̀ tún lọ síbi lọ sórí eékún ẹ kó o kúnlẹ̀ kó o tún máa gbàdúrà lọ́gànjọ́ òru. Ìdílé mélòó ló ń ṣe yẹn mọ́ nísìn? Ìfẹ́ yẹn kò sí, kò wọ́pọ̀ mọ́. Kọ́lọ́run kó ṣàánú wa kó tún bá wa dá padà. Olúwa ràn wá lọ́wọ́. Ni pé láàrin àwọn kìrìsìtẹ́nì pàápàá ìbẹ̀rẹ̀ ayé nípa wíwápò òṣùwọ̀n tẹ́lòmí ò lè ṣe mọ́ báyìí láti débi gíga, láti dọ̀gá lẹ́nu iṣẹ́. Ojú ti là. So kìrìsìtẹ́nì náà jẹ́ ti jẹ́ ń jẹ́ kán tawọ́ bo oríṣiríṣi ohun tí ò yẹ kán tọwọ́ bọ̀. Kọ́lọ́run kó gbà wá fi ṣe ohun tí ò tọ́, gbàgbówó ìbọ̀bẹ́ torí pé àná fẹ́ lọ́lá, a fẹ́ gun mọ́tò báwọn ọ̀rẹ́ wa ṣe ń gun mọ́tò, a fẹ́ ṣẹlẹ̀, a fẹ́ rìn ìlú òyìnbó. Torí náà àná lè dọ́gbọ́n sí jìbìtì díẹ̀díẹ̀ náà ń pè é, jìbìtì sì ni jìbìtì ń jẹ́. Kọ́lọ́run kó ṣe kíni o, kó ṣàánú wa. Ọlọ́run á tújọ rẹ̀ ṣe, á sì tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Ní ìkẹta, wọ́n ní ìfẹ́ owó ó ní gbòǹgbò búburú gbogbo. Wọ́n ní ká ṣàfiwé eléyìí bó ṣe fara pẹ́ ohun tá a rí níbi àwọn okòòwò gbogbo lóde òní, okòòwò àti iṣẹ́, bí ìfẹ́ owó ṣe jẹ́ gbòǹgbò búburú. Màmá wa kí ni? Ìfẹ́ owó ó ní gbòǹgbò búburú, kì í ṣe owó ṣùgbọ́n ìfẹ́ rẹ̀. Owó iná ṣáá ni. Ọmọ kékeré tó sì wà nípele kejì tá à ń bá sọ̀rọ̀ báyìí ẹ̀ ṣe máa dá, ó ṣáà bẹ̀rẹ̀ sí tẹ handset ló ń tẹ́ gbọ́n tá à ń wí ó ní owó ni o, ibi tó máa ti rówó nìyẹn o, owó ni o. Ṣé o máa gun mọ́tò ní ìpele kejì ẹ̀kọ́ ẹ̀ tó wà ní àbò fẹ́ kọ́lé? Òun ṣetán láti ṣe èyí tó bá bọ́ sí òun lọ́wọ́. Kò sẹ́ni tó fẹ́ tẹ̀lé ìgbékalẹ̀ mọ́. Ọlọ́run gan kọ́ ó gbé orílẹ̀-èdè kalẹ̀ fún ijọ́ 6, kò bẹ̀rẹ̀ ijọ́ kan kó parí ijọ́ kan. Kò sẹ́ni tó fẹ́ tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé mọ́. O fẹ́ gun mọ́tò lóru mọ́jú, o ṣetán àti ṣe yahoo àbí ẹni ohunkóhun tó bá ṣáà ti bọ́ sọ́wọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ìfẹ́ owó lẹ́sẹ̀kẹsẹ̀ ní báyìí. Àwọn tó dẹ̀ jẹ́ pé àgbààgbà wa, àwọn náà wọ́n fi àpẹẹrẹ rere lélẹ̀. Àríbáwọn náà ṣe ń lé owó tó ń lé ní. Wọ́n á lé ọ́nà òun lè mọ ojú eégún o, kò nítumọ̀, òun lè mọ owó ojú eégún, òun lè mọ owó ìdí òrìṣà. Kò síbi tá a ti lè mú owó báyìí, kó ṣáà ti bọ́ sọ́wọ́ wa ni. Ẹlòmíì á fi èèyàn wa, ẹlòmíì á fara ẹ̀gàn wa, á fi àyànmọ́ ẹ̀ wa. Ó ṣetán àti kó ké ọjọ́ ẹ̀ kúrú kó ṣáà ti rówó. Ìfẹ́ owó, gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa, ìfẹ́ owó ni ó tẹ̀ díẹ̀. Ó jẹ́ kí wà burúkú kó gògò láwùjọ. Ẹni tí ò ṣe wà burúkú kan wọ́n á ní old school ni á ní ẹni àná ni ò nítumọ̀, ò yẹ láwùjọ wa báyìí, nítorí pé kò ṣe tán láti bá wọn ṣe. Bàbá wa ẹ ṣe ká tó máa sọ irú ìfẹ́ yẹn, kí ni díẹ̀ nínú nǹkan tá a lè pè ní ohun búburú tó wọ́pọ̀ láwùjọ wa lónìí? Inú ẹ̀ láti rí ìpànìyàn, fífi ènìyàn ṣoògùn owó, jíjí ènìyàn gbé, àwọn òṣìṣẹ́ nínú ọ́fíìsì tí wọ́n ń fi kálàmù wọn tán fi ń jalè, tán fi ń rọ́ọ̀bù, wọ́n á fi jí owó tó bá jẹ́ fọ́kùnrin wọ́n á gbé lọ sí àkáǹtì alákáǹtì, nígbà yẹn bá yányányán tó kékéké tó fi ọrùn yúnlẹ̀ wọ́n á gbé padà, wọ́n á sọ di tiwọn. Àwọn jìbìtì oríṣiríṣi ó tún ti dọ́dọ̀ àwọn ọ̀dọ́ látọ̀dọ̀ àwọn àgbà. Wọ́n ní nígbà táwọn ò ríṣẹ́, àwọn wá nǹkan kan ṣe, síìmù onísíìmù, wọ́n á jí fóònù, wọ́n á yọ síìmù, wọ́n ṣe oríṣiríṣi jìbìtì, wọ́n á fi owó tó bá wà ní àkáǹtì ẹni yẹn wọ́n á kó gbájú ẹ̀ ńkọ́. Àwọn yẹn tiẹ̀ tún nípò, tóbìnrin wà
tọkùnrin wà wọ́n tó pé tóbìnrin wà tọkùnrin wọ́n tún lẹ́gbẹ́. ẹni tí ara ẹ̀ pé tó wá ń díbọ́n pé ara òun ò yá tó ń tọrọ owó ẹlòmíà ní yà ń jẹun ó lè ní ọmọ òun ti kú kí wọ́n ṣàánú òrówó tó ń fi gbà lẹ̀ ní hospital. oríṣiríṣi ìwà búburú yìí lórí kíni gbogbo ẹ̀ náà lórí owó ni. ìfẹ́ tí wọ́n ní wọ́n ti gbẹ́kẹ̀lé pé owó yẹn òun ni yóò jẹ boríborí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba nìkan ló ń fi oní lọ́nà àbáyọ. ẹni tó bá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó sì ń fẹ́ ẹ̀mí gígùn tó ń fẹ́ àlàáfíà tó jẹ́ pé tó bá tún kúrò láyé yìí ó tún lọ sọ́run kó gba Jésù sínú ayé ẹ̀. Olúwa ràn wá lọ́wọ́ kó sì máa gbé ayé ìwà mímọ́. ohun búburú kọ́ wájú ayé ṣùgbọ́n gbòǹgbò ẹ̀ ohun tó fàájù tó fẹ́ fàájù òun náà ni ìfẹ́ owó yìí. owó bó ṣe dáa tó owó tó ń wó ní mọ́lẹ̀. àwọn èèyàn kan á tẹ̀ máa sọ wọn á lówó ní kẹ̀kẹ́ kinní kan tòótọ́ owó ní kẹ̀kẹ́ ò rere ṣùgbọ́n kì í wá ṣe owó tá a wá lẹ́mìí ènìyàn tá a wá gbogbo abáṣìwò díẹ̀ náà kì í ṣe pówó nǹkan náà ń yọ sáwọn èèyàn wọn fi ń ṣe ìrere ń o ká fi gun mọ́tò dẹ̀ǹdẹ̀ ká fi kọ́lé ká fi mọ́ fò kiri. èmi ló mo dé London lánàá mo wà l'Amẹ́ríkà níjẹta mo wà níbi ohun tí a ń ṣe jẹ̀nà náà nìyẹn tíwà búburú sì ń gbogbo sí i ní àwùjọ wa. ṣùgbọ́n a gbàgbọ́ wípé ẹ̀kọ́ ìbá ṣe ń gbọ́ Ọlọ́run á lò láti jẹ́ ká lè wo ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ibi tá a bá dé tá a sì gbọ́dọ̀ ṣe àkíyèsí torí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ka wa sí a parí ẹ̀ bá a bá fáyé bá a fẹ́ ọ̀run ìkànlá àmú nínú méjèèjì ìkànlá á sì ṣe nínú méjèèjì. bí a ti ń parí lọ màmá wa a ti sọ díẹ̀ fún àwọn èèyàn wa kílẹ̀ náà tó ń rí sọ tẹ́ fẹ́ sọ fún àwọn èèyàn wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn lábẹ́ ẹ̀kọ́ yìí o. bàbá wo John chapter 14 orí 14 ẹsẹ̀ 30 John 14:30 ó ní Jésù sọ pé ọmọ aládé ayé yìí ó ní kò ní kankan nínú òun kò ní pa kankan nínú ayé òun. ẹni tó bá ní ìfojúsùn àti dọ́run á ka owó sí nǹkan tó nǹkan máa lò tóun á fi sílẹ̀ kò ní jẹ́ owó ló máa gbé lórí nítorí pé kì í ṣe pé ẹni tó fa yẹ̀ fún Jésù náà ò nílò owó ṣùgbọ́n kì í ṣe owó ó ní ó múmú láyà ẹ̀ so a gbọ́dọ̀ rí owó owó kọ́ ni ohun gbogbo nǹkan àìmọye ẹni tó lówó tí ò ní bàlẹ̀ ọkàn téèyàn bá tiẹ̀ ń lé owó kò lè ní bàlẹ̀ ọkàn ò lè ní méjèèjì papọ̀ so mo rọ̀ wá pé ẹ jẹ́ ká gbé Jésù sínú ayé wa ẹ jẹ́ ká fi Jésù sínú ọkàn wa ẹ jẹ́ ká kọ ìgbé ayé ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ká ṣílẹ̀kùn ayé wa fún Jésù Kristi gbogbo ohun tá à ń sọ inú àwa náà ti ṣì rí ṣùgbọ́n nígbà tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Jésù tún ayé wa tò nígbà Ọlọ́run ṣetán àti tún ayé ẹnìkọ̀ọ̀kan wa tò ó ṣetán àti jẹ́ orí nínú ayé wa kí èṣù kó dẹ̀ sọ̀kalẹ̀ gbogbo ibi tó gẹ̀gùn sí lónìí bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí agbára Ọlọ́run á ṣiṣẹ́ nínú ọkàn wa á tún ayé wa tò fún ògo rẹ̀. bàbá ìmọ̀ràn yín fáwọn èèyàn lórí. mo rọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé kẹ́ ẹ má ṣe fẹ́ràn ayé ṣùgbọ́n ká fẹ́ràn Ọlọ́run ká sì fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. tá a bá lọ wo Kọ́ríńtì kínní orí 13 ẹsẹ̀ 4 títí dé 8 palaba àkọ́kọ́ ẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ irú ìfẹ́ tá a gbọ́dọ̀ ní sí ọmọnìkejì wa tá a bá sì ti ní bẹ́ẹ̀ àti ní sọ́lọ̀ nìyẹn. nǹkan 8 tí fẹ́ ń fẹ́ àti 8 tó láàgbọ́dọ̀ ṣe tá a bá ti yẹra wa wò tá a sì sá fún nǹkan wọ̀nyí tá a sì gba Jésù sínú ayé wa ìyípadà rere á dé bá wa ìfọkànbalẹ̀ àtúní ọ̀run a ó bá Jésù jọba. ilé tó jẹ́ kókó àdúpẹ́ fún gbogbo èyí tí a ti tọ́ka wa sí òun náà láti gbọ́ yẹn o pé ohun tí a ó lépa kọjá ẹ̀mí wa tá ó fi sọ ayérayé nù ká má gbàgbé wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ fún ẹ̀yin tẹ́ gbọ́ lọ́sẹ̀ tó kọjá ọjà láyé o à ń nà tán lọ́jọ́ kan
tàbá sì wàá fẹ́ràn ohun tó wà ní ọjà ju ilé tá à ń lọ lọ ẹ̀rí pé wàhálà ni tó ń tọ́ wà ní ọjà bá fà wá mọ́ra tá à jẹ́ kí ilé wa fà wá mọ́ra àdàgbéta nìyẹn àdílé gbé nìyẹn gbogbo aládùúrà wípé ó rí ilé dé sí o ó sì rí ilé gbé o ṣùgbọ́n ká kíyèsára ní ọ̀rọ̀ ìparí ó ní kìrìsìtẹ́nì gbọ́dọ̀ sá fún ohunkóhun tí ó lè mú kí ìfẹ́ wọn sí Ọlọ́run di tútù a kò gbọ́dọ̀ dàbí Dẹ́mà ẹni tí ó kọ Ọlọ́run sílẹ̀ nítorí tí ó ń fẹ́ ayé ìsinsìnyí ìkìlọ̀ ńlá ni pé ká má fẹ́ràn ayé ká wá kọ̀yìn sí Ọlọ́run ohun tí ó mú ọkọ̀yìn sí Ọlọ́run kò ní dé bá ọ. àmín. ẹ ṣe àkórí wa àkọsórí máa wá ẹ bá wa kà á ká lè máa kà á tẹ̀lé yín lẹ́yìn Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá. ẹsẹ̀ kejìlá. bí àwa bá faradà á. bí àwa bá faradà á. àwa ò sì bá a jọba. àwa ò sì bá a jọba. bí àwa bá ṣẹ̀ ẹ́. bí àwa bá ṣẹ̀ ẹ́. òun náà yóò ṣẹ̀ wa. òun náà yóò ṣẹ̀ wa. oore ọ̀fẹ́ tá a ó fi faradà ohunkóhun nínú ayé tá a sì fi ní ṣẹ̀ Jésù lábẹ́ bó ti wù kí ó mọ bàbá fi fún wa. àmín. lẹ́ẹ̀kan sí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Lawrence Adéwálé àti màmá wa Ọ̀pápéjú àdúpẹ́ púpọ̀ pé ẹ fààyè sílẹ̀ láti wá kópa àgbàládùn àpòpọ̀ àti agbára a máa jẹ́ tiyín o. àmín. bákan náà la dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó ń gba ohùn wa sílẹ̀ arákùnrin wa Ọdún Ayọ̀ Fáṣínà àgbàládùn àpò oore ọ̀fẹ́ Ọlọ́run àtúbọ̀ máa bí sí nínú ayé àwọn náà. àmín. ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ dá sí tàbí fẹ́ bẹ̀rẹ̀ ohunkóhun ẹ kàn sí wa lórí ẹ̀rọ alágbèéká wa yìí 081-471-94733 ẹ jẹ́ kí a gbàdúrà. adúpẹ́ bàbá olóore fún ètí ẹ tún ti fi hàn wá ètí ẹ ti fi tí wa bà nínú ẹ̀kọ́ tọjọ́ tòní agbàládùá pé ẹ̀mí mímọ́ yín ti ń ṣiṣẹ́ nù wa láti lè kíyèsí láti lè ṣe àtúnṣe ohun tó yẹ ká ṣe bàbá irú sókè inú ayé wa. àmín. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ má jẹ́ ó dìde sí wa ní ìdálẹ́bi ní ìgbà ìkẹyìn o. àmín. ṣùgbọ́n ẹ lò ó bá a ti ń fi ń tó ayé wa ṣe ká lè gba ìdáláre. àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.